lórí àṣà ní Ọláyínká o yáàyù. Sàlámù àlékún. Ó ṣe rámà dáná lẹ́ṣọ̀ o yáàyù. Yáyọ̀ Àdìsí dé wà níbẹ̀ o yáàyù. Sàlámù àlékún. Àlékún sàlámù. Akóńgbẹ. Ẹ̀mí ara yín oṣù. Aláwọ̀ àmì. Ọdún débọ̀ díẹ̀díẹ̀. Ẹ bá ń forí wọlé náà ká mọ̀ pé ẹ bá ń forí wọlé. Àlàyé Latifu yára Latifu lọ́kà Latifu. Fanta Latifu ní kàyẹ́sì òòlù náà Latifu. Latifu iná ní ìmúta àṣìlú. Bilutifi kamali tufumi wagadina sala Latifu. Bilutifi kaudina ya Latifu wantanu. Wagadina alizato Latifi wasadala Latifu. Gbàdúrà mi o, gbàdúrà t'Ọlọ́run ni, mo bẹ̀ Ọlọ́run o, ní oṣù Ramadan yo. Gbàdúrà mi o, gbàdúrà ọmọ mi, gbàdúrà ọkọ mi, lórí iṣẹ́ mi, lórí ara mi, lórí ọmọ mi o, gbàdúrà mi o. Àdúrà gbàgbọ́ náà. Alájà, àwọn kan nú ẹ̀sìn wọ́n sọ pé orin ò tọ́ súnà. Orin ò tọ́ súnà. Pé kò dáa. Àwọn tí wọ́n mọ ọkàn nípa Islam ló sọ pé orin ò tọ́ súnà. Ṣé ìrántí Ọ̀sásí àti Muibi látàyè àlẹ́mìlẹ́ ti ń kọrin. Ẹ̀ẹ́dọ́ ti ń kọrin ó tọ́ sínú tí ò bá tọ́ sínú nínú àwọn ayé àní máa kọ́ tó tọ́ sínú. Ọ̀gá lórin ní tẹ̀dẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn ẹ ló nílù ẹ lélégbè ẹ ló ní sákárà ẹ ní aláago ẹ lálápàlà ẹ láwọn oníṣẹ́kẹ̀rẹ̀ wọ́n pọ̀ lẹ́yìn yín bìbà ọ̀rọ̀ kan ló ń gbòòrò ń sìn. ọ̀rọ̀ kan ló ń gbòòrò ń sìn láàrin ọ̀gá onífújì kan. Gẹ́gẹ́ bí gbajúgbajà olórin wọ́n máa sọ pé àwọn stakeholder lágbo olórin àwọn tẹ́pẹ́ ìdí orin náà jókòó sí àwọn kan olórin Ọlọ́run kára pé ẹjọ́ olórin bàbá tó ṣẹ̀yìn lẹ̀ àtọ̀tún àtòsí olórin ni wọ́n nǹkan táwọn tí wọ́n máa ń lù fún yín tó ń gbé ní tó ń taṣẹ̀ tó ń ta omi ilé tó ń ṣíwó lórí yín kó tó ń sọ látàrí kó tó ń jà ròyìn gbòòrò wọ́n lẹ́yìn tẹ́ ẹgẹ́ ọ̀gá eré ọ̀gá aṣẹ́ ọ̀gá olórin wọ́n lẹ́yìn ń jèrè iṣẹ́ yìí àwọn táwọn ń tẹ̀lé yìí bí ẹni sìnkà ni bí ẹni wà ní bí ẹni wà ṣọ̀fà ni ṣé lóòótọ́ lè lẹ́yìn yàn wọ́n jẹ. Alhamdulilayi wa shukura gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe mọ Barritunde pé mo jẹ́ ìkan nínú àwọn ọ̀gá olórin tí mo dẹ̀ lọ́mọ lẹ́yìn tó ń gbèrè fún mi tí mo lọ́mọ lẹ́yìn tó ń lù fún mi sákàrà àpàlà omele jáàsì yáàlù gbogbo àwọn ọmọ tá a máa fi ń lò tó máa fi ń mú un. Èmi tèmi kò sí ọmọ tó ń gbèrè lẹ́yìn mi àbí tó lù lẹ́yìn mi tó ní mò ń yàn jẹ torí pé kí ni mo pa láwọn bàbá mi ìwọ bàbá mi gbà tó wà láyé lè dọ́gbọ́n sí níwáyé ní Barrister kó ló bá mi fọ̀rọ̀ kẹ́wọn nípasẹ̀ wọn ni máa ń wò táìpù tí máa ń bá wọn lọ ṣeré tó bá dẹ̀ fẹ́ pín owó máa ní bọ́ ṣe máa ń pín owó. ẹgbẹ́ lẹ́yìn Barrister rí. Pẹ̀lú ògbó náà. Ẹgbẹ́ lẹ́yìn rẹ̀. Dáadáa gba àwọn rẹ́kọ̀dù mọ́ sọ̀rọ̀ àwọn rẹ́kọ̀dù ẹ̀ máa gbọ́ Barritunde ń bẹ̀ tí mo bá wọn pè é. So ìpàṣẹ bàbá tẹ̀mí lè mí tọ̀ pé tí mi bá ti dùn ó di dandan kínú àwọn lẹ́yìn ní kí wọ́n dùn kínú àwọn lónìí ẹ̀rọ nínú ní kó dùn. Ibi tó lé dé gan táwọn nínú mi kan bá ṣẹ̀ mí kí n bá fẹ́ lé wọn bóyá tọ̀ pé alẹ́ bóyá máa lọ torí pé owó tí mò ń fún wọn lẹ́yìn ni wọ́n ní fẹ́ fi nílẹ̀. Àwọn ọmọ ò ní fẹ́ lọ. Wọn ò ní fẹ́ lọ wọn ò ní lọ so ní tèmi o onílù lẹ́yìn mi àbílẹ̀pẹ̀ lẹ́yìn mi tí nígbà tí ti lé mo tó máa ń lára. Ṣòwò táwọn kan sọ káàkiri ẹbí àwọn máa ń lo amọ́gbà ni wọ́n kàn ń lo wọn lòkulò ní. Ṣé ó ń rí bẹ́ẹ̀ ń bò mí ṣá? Ìjà lóde lórí dòwe ìjà lóde lórí dòwe tó tí wọ́n ti ń gbádùn tọ́ta ni wọ́n sọ fún tọ́tọ́ ti ń gbádùn ta ni wọ́n sọ fún èdè bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ gbàjọ́ lèmi náà ní owó ìṣẹ̀lẹ̀ lánàá lọ tèmi náà kọ́ta àwọn tèmi ò kọ́ńpléènì èyí tó bá fẹ́ lọ fẹ́ lọ fún èyí tó bá fẹ́ dúró tó fẹ́ stay fún gbogbo wa là ń wá àbúrẹ́bẹ̀tì là ń wá àti aṣíwájú àmọ́yọmọlẹ́yìn mi tó pé ní wọ́n ti kọ́lé àmọ́yọmọlẹ́yìn mi tó pé ní wọ́n ti ra mọ́tò àmọ́yọmọlẹ́yìn mi tó pé ní wọ́n ti ralẹ̀ most of them ti wọ́n fẹ́ bẹ̀bẹ̀ tí wọ́n ti ṣoríire. wọ́n ń ṣe nǹkan wọn díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. tabaníkà kàwọn pọ̀ ló Barritunde ẹyin jù báyìí. ìyá àwọn ọmọlẹ́yìn ikọ̀ tó yà tó náà ń kọrin. ìyá ọmọlẹ́yìn ikọ̀ tó ń yà tó náà ń kọrin. àwọn kọrin ara wọn láti fákàmọ́rù Aya Adésínà. ẹ súnmọ́ bí kárí ọ̀. ọmọ ẹ̀yìn mi náà ni wọ́n náà ń kọrin ó dẹ̀ ń forin ṣe dáadáa àlùbáríkà dẹ̀ ń wọ̀ fún ọmọlẹ́yìn mi náà ni so àlùbáríkà dẹ̀ ń wọ̀ fún ó dúró gbàdúrà ó gbà àlùbáríkà lẹ́nu ọ̀gá òun lọ́mọ tó ń ṣe ó ṣe ń jẹ́ ìjọba gbàdúrà. wọ́n ti yá wa ǹjẹ́ ọ̀nà kan tiẹ̀ wà tí a lè fi pín wọ fúlákà
balance láàrin olórin àtàwọn tí wọ́n ń gbègbè àwọn kan máa ń ṣe kí lè fi pinwó etí ìmọ̀ sí pé àwọn ọlọ́dọ̀ máa dá sí ẹ̀ kò yẹ ká láti ṣe báyìí. ṣé mo pé àwọn láti lẹ́kọ̀ọ́ náà àwọn láti lẹ́kọ̀ọ́ náà ìwà òde lè jọra wa then most of àwọn tó ń gbé nígbà míì lẹ́yìn olórin àbí tó ń lò lẹ́yìn olórin ó ṣe fún wọn náà ló ní tẹ́ lọ́rùn ẹlòmíì kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe fún tọ́kí ló ṣe náà ni kò lè tẹ́ lọ́rùn nígbà wọ́n ti believe ní gbogbo bùkátà ilé ayé tiwọn wọ́n ti gbé lórí ọ̀gá yẹn tí kò lè yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n láti yẹ káwọn náà máa rò pé ọ̀gá mi náà ní bùkátà tiẹ̀ tó ń lò ó bí mi náà ṣe ní bùkátà tèmi. àbó mú fẹjú mọ́ ni. ọmọ àwọn máa rí bẹ́ẹ̀. bóyá dàpọ̀ tí bá kú tán. táwọn wò pé ọ̀gá olórin ń gbawó ju àwọn lọ. ọ̀gá olórin máa pawó lọ máa wà tó gbẹdẹgbẹ kí iṣẹ́ àwọn ni wọ́n mú iṣẹ́ wá ọ̀gá olórin fún ẹ̀ ló lọ gba iṣẹ́ wá ó pè yín kẹ́ wá jẹun òní nínú tó bá jẹ inú owó tẹ bá pa náà ètùjọ máa pin náà ni kẹ́tọ́ lọ sí play ẹ máa gbẹ̀ expenses olórin ò gbẹ̀ expenses lọ́wọ́ ẹ̀ tó lọ gbẹ̀rẹ̀ fọ́fọ́ gbogbo ẹ̀ allowance ńkọ́. ó máa gbàlá wá sí ibùkẹ́ ló máa gbà ó tó bá wá fún yín lówó ẹ̀ ní kò tó báwo ni kò ṣe ní tó àlùbáríkà ní ká máa tọrọ kò tí ń tà ń jẹ tí ò ní tán àfọlá ọlọ́run ọmọọṣẹ́ olórin tó bá wá sọ pé nísìsiyìí pé ọ̀gá òun ò ṣe dáadáa sí òun àbí kò fún un lówó tó aláìmoore ni ìjà ló lé lórí ìdòwe. kí wàá ní way forward. way forward ni pé ká máa nítẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn ṣe kókó ìtẹ́lọ́rùn ó ṣe kókó jẹ́ ká máa nítẹ́lọ́rùn. bóyá ọ̀gá olórin ní. barista nítẹ́lọ́rùn gbogbo àwọn ọmọlọmọ yìí barista wọn ò ní sọ̀rọ̀ barista láì dáa àtẹlẹgbẹ ni o àtònílù ni o ẹlọdún wọn tí kò ṣe wà láyé àwọn ètí wọn ti kó lọ bá a fọwọ́ kẹ́ gbogbo wọn ò ní sọ̀rọ̀ barista bẹ́ẹ̀ náà ni mẹsàn-án bàrẹ̀ ti dé yí pàṣẹ bàbá mi ni mò ń tọ̀ ọmọ tó bá wà lẹ́yìn mi tó bá ní bàrẹ̀ ti dé òfin mi lówó àbí tó wà ọlẹ́yìn bàrẹ̀ ti dé kò sọ́mọ tó kú gbogbo tó gbé lẹ́yìn mi rí tí mo fún ní 2000 naira kò sí. tó wà ń lọ nígbà kó sọ̀rọ̀ lé lọ́wọ́. láyé kò sí mi sọ pé bí a ti bá rán níṣẹ́ o. mímú kẹ́ máa tà kálẹ́yọ̀jì ò yá. ọjà mọ́tà kò mú fún wọn mi fún ọmọọṣẹ́ mi lówó. àṣàbí jẹ́ bọ́lọ̀ ta ní ọmọ àpàjẹ́ èdè mọ́kùnà. ajé làṣà ni ajé. ó kí n tàdó kí ni ọmọ ajé ni mí bàbá mi ajé ìyá mi ajé àwọn ọmọ mi ajé ilé ajé ni mo ti wá bàmọ́ tó wà lẹ́yìn mi náà ajé wà lára wọn. wọ́n lọ́nà wọn gbọ́dọ̀ la. alájà ẹ sọ ajé ni wá. ìyá wa ẹ gbèrè lẹ́yìn alájà mọ̀ níta. ẹ má bínú ayé àti àgbẹ̀dọ̀ lọ àyẹ̀wò akọrin kẹ́lẹ́